Japa Idaamu Tinubu tuntun kò sí dókítà àti nọ́ọ̀sì lọsibítù mọ́ o. Bí nǹkan ti ṣe ń lọ báyìí, àfàìmọ̀ kó má ṣe pé orílẹ̀-èdè míì ní Nàìjíríà yóò ti máa gba àwọn dókítà tó bá yá, nítorí lójoojúmọ́ làwọn dókítà ti wá ń sá kúrò ní Nàìjíríà. Bí wọ́n sì ti ṣe ń lọ yìí, kò jọ pé wọn yóò padà wá sílé bọ̀rọ̀. Bẹ́ẹ̀ iye àwọn tí wọ́n ń lọ lọ́dún kan tayọ ohun tíjọba orílẹ̀-èdè yìí lè rí bí dí padà, nítorí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tààrà, àwọn tí wọ́n ti ní ìrírí ọ̀pọ̀ ọdún, àwọn ni wọ́n ń sá lọ tí wọ́n sì ń jápa bí ọ̀rọ̀ àwọn fúnra wọn. Ọ̀rọ̀ náà le díẹ̀ nítorí láàrin oṣù márùn-ún péré, ìyẹn láti ọjọ́ 29 oṣù karùn-ún ọdún yìí tí ààrẹ Tinubu ti gbàjọba títí di ọjọ́ 1 oṣù kejìlá tí a wà nínú rẹ̀ yìí, iye àwọn dókítà ọmọ Nàìjíríà tí wọ́n ti jápa lọ sílùú òyìnbó yìí jẹ́ 6,700 1197. Bẹ́ẹ̀ kinní náà kò rí báyìí lọ́dún tó kọjá nírú àsìkò yìí kan náà, ìyẹn láàrin oṣù karùn-ún sí kejìlá ọdún 2022, àwọn dókítà ilẹ̀ yìí tí wọ́n sá lọ sí United Kingdom jẹ́ 2,722. Bí a ti wá ń sọ̀rọ̀ yìí, 12,000 12,198 làwọn dókítà ọmọ Nàìjíríà tí wọ́n fún ní láńsẹ̀nsì tó jẹ́ United Kingdom ni wọ́n ti ń ṣiṣẹ́ wọn. Èyí kò mọ́ àwọn dókítà ọmọ Nàìjíríà tí wọ́n ń ṣiṣẹ́ ní àwọn orílẹ̀-èdè míì yàtọ̀ sí United Kingdom. Púpọ̀ nínú wọn wà ní Amẹ́ríkà, àwọn míì wà ní Saudi Arabia àtàwọn ibòmíì. Ní bí a ti ń wí yìí, àwọn dókítà tí wọ́n wà ní Nàìjíríà kò ju 10,000 lọ mọ́. Èyí ni pé àwọn dókítà Nàìjíríà fúnra ẹ̀ kò tó àwọn ọmọ Nàìjíríà tó ń ṣe dókítà rárá. Paríparí rẹ̀ ni pé olórí ẹgbẹ́ àwọn dókítà nílẹ̀ yìí, dókítà Emeka, sọ níbẹ̀rẹ̀ ọdún yìí pé ó kéré tán 8 nínú dókítà 10 ọmọ Nàìjíríà yóò sá lọ láàrin ọdún 2 sí 3 sásìkò yìí. Èyí ni pé nínú àwọn dókítà 10,000 tí wọ́n wà nílẹ̀ báyìí, bí 8,000 ni yóò jápa nínú wọn. Bí 8,000 dókítà bá tún rọ́ jáde lẹ́ẹ̀kan nílẹ̀ yìí, kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀, ètò ìlera Nàìjíríà yóò dàrú pátá, àfàìmọ̀ kí kálukú má padà sílé alágbo. Ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu rò papọ̀ lọ́sẹ̀ tó kọjá rèé, tó sọ ọ̀rọ̀ ẹnu ẹ̀ di ìdọ̀bálẹ̀ ńlá, tó fi bẹ àwọn dókítà ọmọ Nàìjíríà tí wọ́n wà lẹ́yìn odi. Ó ní kí wọ́n dákun dábọ̀, kí wọ́n máa padà bọ̀ nílé, kí wọ́n wá ṣiṣẹ́ sin ilẹ̀ baba wọn, nítorí ibi yòówù tí wọ́n bá lọ, Nàìjíríà yìí ni ilé wọn, níbẹ̀ náà sì ni wọn yóò padà sí tó bá yá. Tinubu kò déédé máa fọ̀rọ̀ dọ̀bálẹ̀ bẹ́ẹ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ iná ewu tí ó wà nínú ọ̀rọ̀ yìí ti ṣàlàyé fún un pé nǹkan yóò bàjẹ́ fún Nàìjíríà tí ìjọba kò bá tètè wá kinní kan ṣe sí i. Délé Abdullahi, tí í ṣe alága fẹ́gbẹ́ àwọn oníṣègùn èèbó lápapọ̀, ní nígbà tí ọdún yìí yóò bá fi parí, àpapọ̀ àwọn dókítà tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà tí wọ́n ti tẹkọ̀ létí yóò lé 17,417. Ó ní kò sí ohun tó fà á ju pé àwọn orílẹ̀-èdè wọ̀nyí kò mú ètò ìlera tiwọn ní kékeré, lójoojúmọ́ sì ni wọ́n ń wá àwọn dókítà sí i. Ní àsìkò tí a wà yìí ní Amẹ́ríkà, ètò tí wọ́n ṣe ni pé níbi téèyàn bá ti pé 10,000, dókítà 26 gbọ́dọ̀ wà níbẹ̀ fún wọn. Èyí tó túmọ̀ sí pé tí àwọn èèyàn bá fi pé mílíọ̀nù kan níbì kan, 2,600 dókítà ni yóò wà níbẹ̀. Ní àwọn agbègbè táwọn èèyàn bá sì pé mílíọ̀nù 10, 26,000 26,000 àwọn dókítà ni yóò wà lágbègbè náà pẹ̀lú wọn. Bó ti rí ní Amẹ́ríkà náà ló rí ní Britain. Ti Britain tilẹ̀ tún pọ̀ ju ti Amẹ́ríkà lọ, nítorí níbi tí mílíọ̀nù 10 èèyàn bá wà ní United Kingdom yìí, 28,000 28,000 àwọn dókítà ni wọn yóò wà ní àrọ́wọ́tó wọn. Bẹ́ẹ̀ ní Nàìjíríà
tó ń lọ sí bíi 2 mílíọ̀nù àwọn èèyàn a kò ní ju dókítà 10,000 péré lọ yìí. ohun tó sì fa ìjayà líle fún Tinubu nìyí, nítorí tí ìwọ̀nba àwọn dókítà wọ̀nyí bá tún lọ, wàhálà gidi ni yóò ṣẹlẹ̀. ohun tí Tinubu ń sọ fáwọn tí wọ́n ń bá a sọ̀rọ̀ yìí ni pé òun kò mà rí irú eléyìí rí o. ohun tó ṣẹlẹ̀ ni pé gbogbo ìwàásù tí àwọn èèyàn ń ṣe lórí ọ̀rọ̀ yìí kò wọ àwọn dókítà náà létí, nítorí ohun tí wọ́n ń sọ pé ó ń gbé àwọn kúrò nílé náà kò ju ti owó tí kò ká kinní kan mọ́, pé kò sí ọ̀nà tí àwọn lè gbé gbà táwọn fi lè bọ́ ọmọ àti ìyàwó tí àwọn yóò sì gbọ́ bùkátà tó yẹ kí àwọn gbọ́ nínú ilé. wọ́n ní yàtọ̀ sí pé owó oṣù àwọn kéré, ìjọba kò tún ní san owó náà bọ̀rọ̀, bẹ́ẹ̀ ni àláwáǹsì àwọn yóò wà nílẹ̀ rẹ́gẹ́dẹ́ tíjọba kò dá sí i. ohun tó mú wọn fọ́n káàkiri ìlú rèé. àwọn tí wọ́n mọ ọ̀nà ètò ìgbowó oṣù àwọn òṣìṣẹ́ ní Britain sọ pé ọ̀pọ̀ àwọn dókítà yìí a máa gbà ju 10,000 pọ́ùn, ìyẹn pounds, owó ilẹ̀ UK lọ bí owó oṣù. bẹ́ẹ̀ yàtọ̀ sí iṣẹ́ ìjọba tí wọ́n bá rí, ọ̀pọ̀ iṣẹ́ ló tún wà nígboro fún wọn tí wọ́n máa ń fi ṣe àbọ̀ṣẹ́ láwọn ilé ìwòsàn káàkiri. gbogbo ẹ̀ sì rèé, owó ńlá ni fún wọn. nídìí èyí, ìṣòro ni fún àwọn dókítà ọmọ Nàìjíríà, pàápàá àwọn tí wọ́n ti ní ìrírí láti ọjọ́ pípẹ́ láti dúró sí Nàìjíríà, àgàgà nígbà tó ṣe pé lójoojúmọ́ làwọn orílẹ̀-èdè míì ń wá wọn. ọ̀rọ̀ náà le débi pé àwọn orílẹ̀-èdè míì ní Áfíríkà, àwọn bíi Sierra Leone, Gambia àti àwọn míì ń gba àwọn dókítà Nàìjíríà wá sílé tí wọ́n sì ń fi owó dọ́là sanwó oṣù fún wọn. àwọn míì nínú wọn a máa gba owó tó tó 3 tàbí 4 owó dọ́là. tí wọ́n bá sì ti kó irú owó bẹ́ẹ̀ dé Nàìjíríà, tí wọ́n bá ṣe lọ́dọ̀ àwọn mọ́là, 1,000 kan máa lé ní mílíọ̀nù kan náírà. bí ẹnìkan bá wá dé pẹ̀lú 4 mílíọ̀nù 4 ló gbà yẹn. bẹ́ẹ̀ ni kò sí dókítà ìjọba kan ní Nàìjíríà tí wọ́n ń san mílíọ̀nù kan fún lóṣù. àwọn olóṣèlú nìkan ni wọ́n ń gba irú owó bẹ́ẹ̀. ohun tó jẹ́ kí ogunlọ́gọ̀ àwọn dókítà yìí pinnu láti máa jápa nìyẹn, tí kò sì sẹ́nìkan tó rí wọn dá dúró. àwọn ọ̀jọ̀gbọ́n ti ní ọ̀rọ̀ yìí lè di wàhálà, nítorí nígbà tí kò bá sí dókítà, tí àjàkálẹ̀ àrùn bá dé tàbí táwọn ayédèrú dókítà bá gbilẹ̀ sí i, òkú yóò kàn máa sùn lọ ní Nàìjíríà ni, nígbà tó bá ṣe pé àwọn tí kò mọṣẹ́ nìkan ló kù nílé. àwọn náà ni wọn yóò sì máa tọ́jú aláìsàn. kinní náà ti ń kọjá ojú ẹ̀bọ̀ o, pàápàá nítorí àwọn ilé ìwòsàn míì ti ń ti oríṣiríṣi ẹ̀ka wọn pa nígbà tí wọn kò bá rí dókítà tí wọn yóò fi síbẹ̀. èyí tó la ariwo jù láìpẹ́ yìí ní ti ilé ìwòsàn LUTH, ìyẹn Lagos University Teaching Hospital, ọ̀kan nínú àwọn ilé ìwòsàn tí àwọn olówó àti mẹ̀kúnnù Nàìjíríà gbójúlé pé àwọn ti lè rí ìtọ́jú tó péye gbà. nígbà tí ìgbìmọ̀ láti ilé aṣòfin àpapọ̀ ilẹ̀ wa lọ síbẹ̀ lóṣù tó kọjá, ohun tí wọ́n gbọ́ níbẹ̀ yà wọ́n lẹ́nu. ẹ̀ka 6 ní ọsibítù ńlá náà ni wọ́n ti tì pa bámúbámú, kò sì sóhun méjì tó fà á. wọ́n ní kò sí dókítà àti àwọn òṣìṣẹ́ ìlera míì tí yóò ṣiṣẹ́ níbẹ̀, gbogbo wọn ti jápa. 150 àwọn aláìsàn ni wọ́n lè tọ́jú lẹ́ẹ̀kan náà láwọn ibi tí wọ́n ti pa yìí, ṣùgbọ́n nígbà tí olórí àwọn ìgbìmọ̀ tó lọ sí LUTH yìí ń sọ̀rọ̀, ó ní àwọn aláṣẹ LUTH tí àwọn wọ́ọ̀dù náà pa nígbà tí kò sí dókítà, àwọn kò sì lè máa fi ẹ̀mí àwọn èèyàn wéwu. níbi tí nǹkan dé nìyí, ohun táwọn èèyàn ń sọ ni pé bí irú eléyìí bá lè ṣẹlẹ̀ sí LUTH, ọsibítù táwọn dókítà nífẹ̀ẹ́ sí tẹ́lẹ̀, kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ pé nǹkan ti dàrú fún Nàìjíríà nídìí ètò ìlera wọn. bẹ́ẹ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n jẹ́ dókítà tàbí akọ́ṣẹ́mọṣẹ́ nídìí iṣẹ́ ìṣègùn ń ṣoríire rẹpẹtẹ lẹ́yìn odi. ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n kéde obìnrin ọmọ Nàìjíríà kan, Ijeoma Uchegbu, gẹ́gẹ́ bí ààrẹ fún ilé ẹ̀kọ́ ìwòsàn ńlá Wolfson College tó jẹ́ ti yunifásitì Cambridge. níbi tí èèyàn bá ti mọ yunifásitì tí wọ́n ń pè ní Cambridge yìí, tí wọ́n bá fi ọmọ Nàìjíríà ṣe olórí níbẹ̀, tọ̀hún yóò mọ̀ pé irú àṣeyọrí bẹ́ẹ̀ kò wọ́pọ̀ rárá. ìyẹn fi hàn
bí àwọn ọmọ Nàìjíríà yìí ti jẹ́ lẹ́yìn odi. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti di gìrìgìrì báyìí. Ṣé Nàìjíríà yóò rẹ́ǹtì àwọn dókítà láti ilẹ̀ òkèèrè ni? Àbí wọn yóò fa mẹ̀kúnnù sílẹ̀ kí ikú máa pa wọ́n lọ? Ìdààmú Tinubu nìyẹn o.